gbogbo ẹ̀yin wòlíì, ẹ̀yin babaláwo, ẹ̀yin àfáà oníṣẹ́ tẹ́ fẹ́ sí fún mi o. Mo lálà kan lé ní àlá yẹn ò yé mi, àlá yẹn lágbára díẹ̀. I don't understand that dream. Ti fẹ́ mọ ìyàwó Ọọ̀ni of Ifẹ̀, Naomi tó lọ yẹn, ìyàwó Ọọ̀ni of Ifẹ̀ tẹ́lẹ̀ yẹn, wo ni mo lálà rí? Mo lálà rí wípé wọ́n fi jẹ president. Wọ́n fi Naomi, ìyàwó Ọọ̀ni of Ifẹ̀, wọ́n fi jẹ president Nàìjíríà. Ṣùgbọ́n nǹkan tó wá yà mí lẹ́nu nínú àlá yẹn ni wípé kò sí anybody tó ń lo mọ́tò, kò sí anybody tó ń lo kẹ̀kẹ́, kò sí anybody tó ń lo ọ̀kadà lójú àlá yẹn. Mo rí pé everybody ìyẹ́ everybody ti fi fò káàkiri, ìyẹ́. Ṣùgbọ́n lójú àlá yẹn mi ò ní ìyẹ́ lójú àlá yẹn. Mo á lọ bá ìyàwó Queen Naomi wípé hello my president, Mr. my president, wípé ẹ wá ọba àgbáyé kò ní ìyẹ́ o, mi ò ní ìyẹ́ tí fẹ́ fi fò. Wọ́n wá rẹ́rìn lọ títí ayé lójú àlá yẹn, ìyẹn wó máa yẹn o. Wọ́n ní ọba Solomoni, mo ní yes. Wọ́n ní kí lẹ sọ pé ó ṣẹlẹ̀, mo ní mi ò ní ìyẹ́, gbogbo everybody ló ní ìyẹ́ tèmi dà. But kí ló ṣe àwọn mọ́tò wa, kò sí mọ́tò, kò sọ́kadà, kò sẹ́ni tí ìyá ẹni everybody fi fò. Ok, wọ́n ní kí ni mo fẹ́, mo ní ìyẹ́ tèmi dà, where is my ìyẹ́? Wọ́n máa wá fún mi ní pẹ́pẹ́yẹ funfun ńlá lójú àlá yẹn. Pẹ́pẹ́yẹ ló wá ń gbé mi káàkiri, but èmi ò ní ìyẹ́ lójú àlá yẹn. So ẹ̀yin wòlíì, kí lè túmọ̀, ẹ̀yin àfáà, ẹ̀yin babaláwo, what is the meaning? Anywhere tó bá fẹ́ lọ lójú àlá yẹn, pẹ́pẹ́yẹ ló máa gbé mi lọ. But my president Naomi ló fún mi ní pẹ́pẹ́yẹ yẹn lójú àlá yẹn. Pẹ́pẹ́yẹ ńlá funfun ni o, ìyẹn ló máa ń gbé mi káàkiri. So kí lè túmọ̀ àlá náà? I don't understand. So ẹ já mi tán, ẹ̀yin babaláwo, ẹ̀yin àfáà, ẹ̀yin wòlíì, ẹ jọ̀ọ́, mo ní ìdí answer, ẹ má yẹ kó pẹ́, please. Ó wà urgently. Kí ló ṣẹlẹ̀? Kí ni kókó?